bọ́lá ń bá dá àlùjọ̀nù lára iná tó sì dá màlẹ́kà látànú àlùjọ̀nù náà ìbínú iná tó fi vibrate gbogbo ẹ̀ tó fi dodi ní ó yẹ kẹ́ ẹ mọ̀ ikú ọlọ́run náà fara kó náà ó sì bá lára mu màláìkà òun jó orúkọ tá à ń pè é yẹn jùbìrìlì ní o ìsìrọ́ìlì ní o ìsìrọ́bílà ní o kíní kan o orúkọ ìyá ìlú mọ́ríkátà ìyá ìlú kẹ́kẹ́ ìlú kásífà ìyá ìlú wọ́n lè tún má jẹ́ bẹ́ẹ̀ mọ́ lọ́la nítorí wípé dókítà wà nínú wọn ìmọ̀jìnlẹ̀ wọn sì gbòòrò. ẹ má bínú sà dókítà wà nínú àwọn àlùjọ̀nù. wọ́n pọ̀ kódà kọ́dí wà nínú wọn àlùjọ̀nù èèwọ̀ nú èèyàn kọ̀ọ̀kan wọ́n ẹ́bì jù yẹn lọ tí ẹ̀mí bá gbéyàn bíi gbà tó bá ṣubú wọ̀nà kan tó di wípé ẹni yẹn kọ̀ kó padà ẹ ṣe kùrìsìrù ẹ ṣe gbóhùn tó yẹ kẹ́ ẹ wí síbẹ̀ náà ó sàn pé olúwa bọ́ọ̀ bà jẹ́ ẹlẹ́gùn ṣọ̀pọ̀nà lé wọn á máa rú kórì. wọ́n dẹ̀ ní ìbí á máa roni. ẹnìkan ti bí nígbà tí mo sọ̀rọ̀ yín bìkan lọ́dọ̀ àwọn ṣẹlẹ̀ ńkọ́ àwọn kérúbù ńkọ́ àwọn nǹkan kan ńkọ́ mo ní kó sọ fún mi ibi tí ṣẹlẹ̀ àti kérúbù ti ń bọ̀. irú àwa ní ìsìn lájọ àti kọ́lé àǹjọ̀nù ló ń ṣọ́lé wa wọ́n máa dúró standby ni wọ́n máa lẹ́ka wa lọ́tún wọ́n máa lẹ́ka wa lọ́sìn ẹ̀rọ rà ní. fáǹfà ni ẹ̀yin kan níbì kan àwa kan níbì kan tá à nímọ̀ nípa ẹ̀mí à ń gbọ́ àlùjọ̀nù ṣùgbọ́n àmọ́ ohun tó ń jẹ́ àlùjọ̀nù ìmọ̀ kọ̀kọ̀ tí ò yé wa tó ńlá ètò àwọn bàbá wa lọ nínú ìmọ̀ spiritualism. bàbá n ò tó gbà yín lálejò nínú ayé orúkọ là fi pe owó orúkọ là fi pe ọlọ́run ṣùgbọ́n orúkọ tiyín kò gba ẹnu tèmi ẹnu mi ò sì gba orúkọ yín. bàbá ẹ bá mi dárúkọ yín fún gbogbo àwọn ará ilé sà. alhamdulilayi rabbilalamin orúkọ mi ni alhaji maruf Salahuddin Abolade Adagunja. gbogbo ẹ̀yin ará ilé tí ẹ mọ̀ wò wá ẹ jókòó mọ́kàn gbọ́ pé kí ló ń jáǹjà ọ̀ ń sọ páǹjọ̀nù wa kí ló ń jẹ́mi kò sí ohun tó ń jẹ́mi wá farabalẹ̀ gbọ́ tòní gbogbo ètò yìí láti bẹ̀rẹ̀ dópin ńlẹ̀mí àti ẹ lájọ kẹ́kọ̀ọ́ lájọ mú làákàyè níbẹ̀. bàbá gẹ́gẹ́ bí àgbà mòyesà tọ́lọ́hún fún ní ẹ̀bùn tá a bá ń sọ̀rọ̀ nípa àlùjọ̀nù ẹ kápá ẹ ṣò tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀mí bàbá ẹ máa tún gbé wa wọnú ẹ̀mí. ìyàtọ̀ wo ló wà láàrin ẹ̀mí àbí kí n sọ pé kí ló ń jẹ́ ẹ̀mí kí ló ń jẹ́ àlùjọ̀nù ṣé kọ̀ọ̀kan náà ni méjèèjì sà. ẹ ṣe olóòtú síwájú kí n tó bẹ̀rẹ̀ ìdáhùn lórí àwọn ìbéèrè yìí màá kọ́kọ́ fẹ́ bi olóòtú fúnra ara ẹ̀ wípé ìbéèrè tẹ́ ń béèrè yìí ìdáhùn ẹ̀ wà lọ́nà méjì islamically àti spiritually. Yes sir. ìdáhùn yìí ṣe fẹ́ kó wá islamically ni àbí ẹ fẹ́ kó wá on spiritual aspect. ọ̀rọ̀ nípa ẹ̀mí ni mo fẹ́ kẹ́ ẹ fi láyé wa torí pé tá a bá ń sọ nípa ẹ̀sìn ó yé àwọn kan ju àwọn kan lọ ṣùgbọ́n nípa ẹ̀mí ọ̀pọ̀ èèyàn ní òye nínú ayé sá. ẹ ṣe olóòtú nítorí pé a kú ti mú ẹ̀sìn kúrò nínú ẹ̀ tó dàjà sí wípé kò ṣeé ṣe fún wa lọ́pọ̀lọpọ̀ ọgbà náà láti má tún fi ẹ̀sìn kún ṣùgbọ́n a kàn máa wọnú ẹ̀sìn díẹ̀díẹ̀ kò ní jẹ́ wíwọ̀ ní ti oní hàkíkí a máa wọ̀ níwọ̀n díẹ̀. ìbéèrè ni wípé kí ló ń jẹ́ ẹ̀mí? ọ̀nà mẹ́ta là á máa ń pín ẹ̀mí sí fún gbogbo àwa tí a nẹ́kọ̀ọ́ nípa spiritualism. ẹ̀mí àkọ́kọ́ ó ní ẹ̀mí tí gbogbo ẹ̀dá gbàgbọ́ wípé àá fi ń mí wọ́n á ní ẹ̀mí ni. ẹ̀mí ẹlẹ́ẹ̀kejì ó ní gbogbo ẹ̀dá gbàgbọ́ wípé ẹ̀mí tí ń bẹ lára nǹkan kan ní kọ̀ọ̀kan tí máa ń gbé ẹ̀dá wọ̀ lásìkò tí ẹ̀dá bá ń béèrè fún ẹ̀mí ẹlẹ́ẹ̀kejì nìyẹn. ẹ̀mí tó jẹ́ ẹ̀mí ẹlẹ́ẹ̀kẹta ó ní tí àwọn ẹlẹ́sìn kejì wa nínú Islam gbà wípé Ọlọ́run ni. mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ló ṣe wípé ó wà fragile láti treat. gbogbo ẹni tó bá dẹ̀ máa treat ẹ̀ ó gbọ́dọ̀ treat ẹ̀ lójú pọ̀nà wípé ohun tó bá gbọ́yé. nítorí pé Quran náà ti sọ fún wa wípé wàyàsí alúnáká Ani subhanahu wa ta'ala fúnra rẹ̀ ti mọ̀ wípé
ọ̀rọ̀ tó wà complicated díẹ̀ ni tí kìí ṣe ohun tó ṣe pé ẹnìkan lè sọ wípé mo rí i tán mo mọ̀ ọ́ tán kákú wá wọnú ẹ̀. Kí là ń pè ní ẹ̀mí? Nínú àgbọ́yé spiritualism, ẹ̀mí jẹ́ agbára ìgbéwọ̀ kan látara àlùjọ̀nú, màláíkà àti ẹ̀dá ènìyàn. Àwọn tí à ń pè ní ẹ̀mí nìyí. Gbogbo ẹ̀ náà ló tún wá pín yẹ́lẹyẹ̀lẹ, ló tún nídìí kí èèyàn máa tọwọ́ bọ̀ nítorí gbogbo ohun tá a bá sọ tí ò bá jẹ́ ohun tó jójú àmọ̀fùhùm sáwọn èèyàn yóò máa dà làákàyè láàmú. Àwọn ìtawà nígbàgbọ́ náà àrùbá àrùbá làhà orúkọ yáhìlò mọ́ríkàtà yáhìlò kọ́kọ́ yáhìlò káṣífà yáhìlò. Ẹ̀mí ni wọ́n. Mini amúyẹ̀rọ bí àṣẹ lọ́nà ni wọ́n fi wà, ẹ̀mí ni wọ́n. wà mọ́ ó ti tún mìíràn lémi ńlá kọ̀lílá. A lè sọ púpọ̀ nípa wọn tí kì í bá ṣe wípé gbogbo tí ọba adẹ́dàá tó bá fún wa sọ lórí wọn. Nítorí pé ohun tó ń bá ṣojú èèyàn dá. Ìwọ̀n lèèyàn sọ̀rọ̀ ẹ̀ mọ́. Ìwọ̀n lèèyàn máa sọ̀rọ̀ ẹ̀ mọ́ o. Kò sẹ́ni tó gbọ́dọ̀ gbé kíní ẹ̀ haríharí pé rárá o. Ṣùgbọ́n ìbéèrè ni wípé èyí tí wọ́n mọ̀ tó dẹ̀ dá ẹ lójú tó rí tó dẹ̀ lè ṣàlàyé lórí ẹ̀. Àwọn àrùbá làlàhàk. Àwọn àrùbá làlàhàk yìí àwọn ni wọ́n wá jẹ́ ìtọ́nà. Àwọn ni gbogbo ìtókù ṣojú ẹ̀. Àwọn ni wọ́n wá ń ṣàlàyé gbogbo ìtókù fún wa ló ṣe já sí pé àwọn ni àwọn fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ lórí gbogbo nǹkan tó kù. Láti wá máa ní ẹni tó bá ní challenge sí o lè sọ o. Ṣùgbọ́n lójú ọ̀nà spiritualism gbogbo tá à ń pè lẹ́mìí pátápátá ibi tó ti máa ń dá wa lálẹ́ ni mo dé yìí o. Ẹyọkan ni wọ́n. Ẹyọkan ni wọ́n sà. Olóòtú. Àgbọ́yé sà. Ibi tí jọ̀gbọ́n ti máa ń so gan nìyẹn. A ní gbogbo tó ń jẹ̀mí yányán. Ẹyọkan ni wọ́n. Ẹ̀yin náà lè ṣàlàyé ẹ̀ fún wa sà. Mo sọ láàyè kan. Mo ní màláíkà ẹ̀mí ni. Mo ní rọ̀háníyà ẹ̀mí ni. Mo ní wọ fúnra ara ẹ tó jókòó ẹ̀mí ni ẹ́. Ana ruh, anta ruh. Màláíkà ruh kódà. Rọ̀háníyà rúhù. Wàlìjínú rúhù. Gbogbo àwọn tí a dárúkọ ìkáàfàtà. Ẹ̀mí ni gbogbo wọn. Àwa náà tá a jókòó ẹ̀mí ni wá ibi tá a rán nìkan kan sí òun ló yàtọ̀ ọ̀tọ̀. Aspect ẹnìkan kan òun ló yàtọ̀ ọ̀tọ̀. Iṣẹ́ tẹ́nìkan kan fẹ́ ṣe òun ló yàtọ̀ ọ̀tọ̀. Màláíkà ń jẹ́ ẹ̀mí. Láàyè tá fẹ́ rán wọn sí àwọn nọ̀búwà. Tá fẹ́ rán wọn sí àwọn ànábì Ọlọ́run. Nítorí pé a ò lè rán màláíkà sí báṣàrí sí bí ordinary person. Ẹ̀mí ni wọ́n láàyè bẹ́ẹ̀. A máa rán ẹ̀mí sí àwọn òjíṣẹ́ Ọlọ́run. Ẹ̀mí là ń rán sáwọn. Ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀. Àwọn tí a ò tún wá fún ní dárájà àwọn tá ò fún ní ìgbéga nínú àwọn òjíṣẹ́ tí a ò crown wọn. A máa rán àlùjọ̀nú sáwọn. Àlùjọ̀nú tarọ́ sí wọn yóò máa jẹ́ ẹ̀mí gẹ́gẹ́ bí ànábì Musa. Alayhi salatu wassalam. Màláíkà kan rán sànábì Musa máa ń dá wàhálà lẹ́ńbẹ̀. Mo ṣe sọ pé àní wọnú ẹ̀sìn púpọ̀. Ṣùgbọ́n nínú ẹ̀kọ́ spiritualism wọ́n jẹ́ kó yé wa wípé ẹ̀yà ní tí ń bá ànábì Musa sọ̀rọ̀ kì í ṣe rọ́bù, kì í ṣe Allah. Ṣùgbọ́n ẹ̀yà spiriti sílà kan, àwọn tá à ń pè sílà láti inú ẹ̀yà àlùjọ̀nú tí máa ń fara ná dáhùn.
ni Musa tara ẹ̀ dáhùn ló já sí pé nígbà tí yóò fi parí gbogbo iṣẹ́ tí ń parí yìí pẹ̀lú aggressive ni ó wà aggressive nítorí pé method tó fi gba mẹ́sẹ̀gì tiẹ̀ ayé tá a máa ń rán àǹjọ̀nú síyàn tí ó sì máa ń ṣiṣẹ́ màláìkà ni. Ìyapẹnu wà lórí eléyìí ṣùgbọ́n kò sí ìyapẹnu láàrin àwa spiritualism. Gbogbo wa la gbà wípé lóòótọ́ ohun tá a rán sí Musa báyìí alayhi salatu wassalam. Ẹlẹ́ẹ̀kẹta, a máa rán àwọn rọ̀háníyà, àwọn rúhù sí àwa báṣàrí báyìí, àwa ẹ̀dá báyìí láti ṣe àtúnyàn gbogbo tó bá dàrú nínú ìgbésí ayé wa. Netanozalul malaikatu wa ruhu fiha bi'izni rabbihim min kulli amrin salamun hiya hatta matla'il fajr. Àwọn ilé ìlàrán màláìkà ò lè wá, a máa rán àwọn àrúhùláyì wá bá wa ni wípé ẹ lọ bẹ̀, ẹ lọ bless wọn títí ilẹ̀ ó fi mọ́, ẹ lọ yí kádàrá wọn padà nínú agbára Ọlọ́run ní gbogbo ẹ̀. Túmọ̀ sí pé màláìkà ti tóbi jù fún àwa èèyàn. Bẹ́ẹ̀ ni màláìkà tóbi nítorí aspect tí a ní káwọn máa ṣọ́, ààyè tá a ní káwọn wà ó tóbi. Àwa reduce capacity yẹn, a step gbogbo ẹ̀ down, bá ṣe step wọn down ló ń dórúkọ míì, bá ṣe step wọn down ló ń dórúkọ míì, a step wọn down to the level wọ́n fi lè withstand àárín èèyàn. Àgbọ́yé. Mo wá sọ ọ́nú ọ̀rọ̀ mo dá wa gangan fúnra wa náà rúhù. Ṣé kò yẹ kí ẹ tó wá kó tó wá rú wa lójú? Ẹ kò gbọ́dọ̀ rú wa lójú. Ìdí pàtàkì ni wípé tíṣà tó mú ṣọ́ọ̀kì tí ń fún ọmọ nídìrá tó ń fún ọmọ lẹ́kọ̀ọ́ lójú bọ́ọ̀dù, òun ó máa jẹ́ rúhù ọmọ yẹn láti tọ́ sọ́nà. A ò lè pè ní ọlọ́run ẹ̀. Ṣùgbọ́n a máa pè ní ẹ̀mí kan tó tọ́ ọmọ yẹn sọ́nà tó sì jẹ́ oṣoríire. Gbogbo kinní yìí kò rújú, kò dẹ̀ dàrú, àfi tí èèyàn bá kàn fi ẹ̀tanú sí. Mo kàn fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ díẹ̀ lórí àlùjọ̀nú kí n wá béèrè ìbéèrè kan sà. Ẹ ṣé. Mo ti sọ níbẹ̀rẹ̀, a fẹ́ kó dàrú náà ló jẹ́ kára máa yanjú ẹ̀ díẹ̀díẹ̀. Mo ní a máa lo àlùjọ̀nú láyé màláíkà, a sì máa lo àlùjọ̀nú láyé rọ̀háníà. Mo ní bá ṣe step wọn down. Lọ́ ń jórúkọ ọ̀tọ̀ọ̀tọ̀. Òun ni wọ́n ń jórúkọ míì. Ọba tó láyé kò ń bá ọ̀lẹ sọ̀rọ̀, the most superior ní máa ń yàn sínú ọ̀rọ̀ ara ẹ̀. Kò pé ẹdìyẹ kó wá sin òun, kò dẹ̀ pé ọ̀bọ kó wá sin òun, kódà bí erin ṣe tóbi tó nínú igbó Ọlọ́run ò pé kò ní kérin wá sin òun. Ó ní ẹ̀yin tẹ ní ultimate power tá a dá special àjínú wà nọ́ọ̀sì, ẹ̀yin èèyàn àti àlùjọ̀nú kẹ́kẹ́ ẹ̀sìn mi, kó lè jẹ́ ìwúrí, kó lè jẹ́ nínú nǹkan ńlá tọ́lọ́run dá ń sin Ọlọ́run, kó lè jẹ́ nínú nǹkan pàtàkì tí Ọlọ́run ṣe ó sin Ọlọ́run. Àlùjọ̀nú wọn yìí ṣe bá a ṣe ń rò wọn o. Gbogbo ìròyìn tá à ń gbọ́ nípa àwọn àlùjọ̀nú, a máa ń fún anybody ní challenge pé tó bá yẹ pé tó ń sọ yẹn òótọ́ ni pé àlùjọ̀nú lórí méjì, àlùjọ̀nú lórí mẹ́jọ, àlùjọ̀nú buké, àlùjọ̀nú dàbí màálù, irọ́ ló ń pa. Irọ́ ni wọ́n ń pa sà. Bàbá, irọ́ tó jìnnà sóòótọ́ ni. Irọ́ tó jìnnà sóòótọ́ ni. Ohun tó wà láàárín àwa àti àwọn jínù náà ló wà láàárín àwa àti màláíkà. Òun ló wà láàárín àwa àti rọ̀háníyà. A kàn fi gàgá sí tírà kan, gàgá kan wà láàárín àwa àti wọn pé ẹ má ríra yín, ó tán. Téèyàn olórí méjì bá wà, ó yẹ kó mọ̀ pé ṣẹ̀dá Ọlọ́run lèyàn olórí méjì. Tẹ́ran olórí méjì bá wà, ó yẹ kó mọ̀ pé ṣẹ̀dá Ọlọ́run lẹ́ran olórí méjì. Tẹ́ bá wá ń yà làárí
irú rúhù kan tàbí irú màláìkà kan tàbí irú júnù kan tó náà kórí méjì sórí kò yẹ kó jẹ́ èébú tàbí ká rò pé gbogbo wọn ṣe rí nìyẹn. ìṣẹ̀dá kan nìyẹn lọ́tọ̀ láyé ọ̀tọ̀. bóyá tí nǹkan kan pọ̀ nínú ọlá ẹ̀ tó mú un kó rí bákan bóyá kò tí mà ṣú ọ̀tàn lórí méjì fi jáde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n lájọ́ táwa ti ń pàdé àwọn àlùjọ̀nú àwọn èrí ètò ń jó lórí méjì àdẹ̀rí ètò dorí kodò tó ń fọwọ́ rìn àdẹ̀rí ètò yabuké rárá o. ó ti lé lọ́gbọ̀n ọdún tá a ti ń kọ́yàn ní ìmọ̀ àlùjọ̀nú rọ̀háníyà àti màláíkà táwọn tó dẹ̀ ti jáde lábẹ́ wa lọ tí wọn ò ń ṣọgbọ̀n mọ́ tí kì í dẹ̀ ń ṣe díjú ẹ torí kálukú wọn dẹ̀ ń ṣe ìwé sí ohun tó rí. olóòtú bàbá ọdún rọ́ọ̀kì pẹ́ kó tó já. ọdún rọ́ọ̀kì pẹ́ kó tó já. èyí tó bá pẹ́ jù lọ́dún 5. mo rò pé igbó ti mọ̀ wá ń lo ẹ̀gbá ẹ̀ ní ìsìnkìlẹ̀ ṣogún ọdún. bẹ́ẹ̀ ni sà. látijọ́ ta ti ń fi àwo èyìnbó jẹun mi rò pò fọ́mọ́ wa lọ́wọ́ rí àdírẹ́sì ò dẹ̀ yàtọ̀. kódà mi rò pé abu nọ́mbà mọ́tò rí. White House mi rò pé a níwọ̀n gbé bẹ́ẹ̀. àwágùn àjúwe bẹ̀ fẹ́yàn méjì. Alhamdulillah. so ọmọ èdè èèyàn yóò máa jẹ́ ọ̀tá sí ohun tí ò bá mọ̀. gbogbo tí yóò bá mọ̀ láyé ọ̀tá lèèyàn máa jẹ́ fún un ṣùgbọ́n má ṣọ̀tá ohun tó mọ̀. má ṣọ̀tá ohun tó bá mọ̀. wádìí ẹ̀ ni tó bá wádìí ẹ̀ tó bá wá rí i pé kò rí bẹ́ẹ̀ bọ́ sórí rédíò pé èmi wádìí ẹ̀ kò rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n bó ti rí ẹ má tẹ̀lé àkọọ́lẹ̀ tí ò ní ẹ̀rí. wọ́n ní wọ́n pé. ó ní mọ̀ sáyẹ́ǹsì ò ṣe dúró lójú kan tẹ́nìkan bá ní báyìí ní nǹkan rí lónìí àwọn kan tún wà níbẹ̀ tó tún ṣèwádìí lọ. tó tún lè yí padà. tó bá dọ̀la tún yí padà. pé ohun tá a wí lánàá yẹn ó tún ti kúrò bẹ́ẹ̀ o bó tún ṣe rí lé nìrè. ìyẹn ni pé ìmọ̀ ń tẹ̀síwájú. ó ń tẹ̀síwájú ni dúró sójú kan. ẹ má jẹ́ ká ya ọ̀tá ń tá a mọ̀ ṣùgbọ́n àlùjọ̀nù wà o. ẹni tó bá ní kò sáǹjọ̀nù ẹni kó kàn sí wa o. ẹni tó bá sọ pé kò sí kó kàn sí yín. ṣọlọ́n tó ní wà máa lákìtù lìdí ní wàlẹ́ńsì ṣé wọ́n ń gbàgbé sùn ni. rárá o tí ò bá sí kò ní sí pé wọ́n máa ní tó bá wọnú ẹnìkan tó tẹ̀jẹ́ pọ́rọ̀ pọ̀ ní apá abẹ yẹn. apá abẹ ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n àǹjọ̀nú èṣe èèyàn burú wọn iṣẹ́ mi burú ìdí rèé táwọn bá àgírí fún ẹ pé tòótọ́ la dáhùn látara aná jẹ́ àgírí. ṣé ká jálùjọ̀nù látara aná ṣé nǹkan tó burú ni rárá o kì í ṣe ohun tó burú. tí ò bá sí iná kò sómi. tí ò bá sí hot compress kò sí cooling. heat ló máa wá from the left tó máa wà compress kó tó generate cooling. tí ò bá sí nọ́ọ̀rù jahannama àlùjọ̀nù náà ò ní tutù. bọ́lá ń bá dá àlùjọ̀nù lára aná tó sì dá màlẹ́kà látàánú àlùjọ̀nù náà ẹni tó dá yìí ìbínú iná tó fi vibrate gbogbo ẹ̀ tó fi dodi ní ó yẹ kẹ́ mọ̀ ikú ọlọ́run náà fara kó náà ó sì bá lára mu. mi rò pé a gbọ́ pé ńgbà tọ́lọ́run dá wọn nù náà iná wá aṣọ ọlọ́run ló ṣe rárá o. tó bá jóun ló dá wọn látara iná tòótọ́ ọlọ́run náà ní kápá lórí iná nìyẹn kó tó ṣẹ̀wá la dá tàwọn àlùjọ náà a sì gbọ́ kó tún tuntun mu bá ń gbọ́ lọ́n tóbi. Allahu Akbar. ẹ má jẹ́ kí a jiyàn lórí ohun tá a mọ̀ ẹ̀já farabalẹ̀ ká wà káàkiri. ìbéèrè tẹ́ ìbéèrè orúkọ tọ́mọ àlùjọ̀nù ń jẹ́ àwọn orúkọ tó ń jẹ́ yìí kódà lórúkọ tí màláìkà ń jẹ́ màláìkà ò ń jẹ́ orúkọ tá à ń pè é yẹn jùbìrìlì ní ìsìrọ́ìlì ní ìsìrọ́bílà ní òkìní kan ó ní ibi tí ọ̀rọ̀ wọn ti ṣẹlẹ̀ kán tó bẹ̀rẹ̀ sí gbórúkọ ọlọ́run fún ọ lórúkọ kì í pé kò dá wọn mọ̀ kí ló kọ̀ láti máa ní ìmú wọn. ẹ̀sà túmọ̀ sí pé gbogbo ìtàwọn èèyàn ń pè wọn yẹn kọ́nà ń jẹ́. bàbá orúkọ Yáìlù ń jẹ́ orúkọ Yáìlù nígbà tó dé ọ̀dọ̀ àwọn tí wọ́n ń mú orúkọ pè ní orúkọ Yáìlù àbẹ́ẹ̀kọ́ lẹ́kọ́ nẹ́kọ̀ọ́ orúkọ Yáìlù mọ́ríkátà Yáìlù kẹ́kẹ́ Yáìlù kájífà Yáìlù wọ́n lè tún má jẹ́ bẹ́ẹ̀ mọ́ lọ́la tó bá tún dé ọ̀dọ̀ àgbà ìjìnlẹ̀ míì pé tó bá lọ́dọ̀ ègùn
ègúnlẹ̀ ni ò jẹ́ Rúkàyà ìlú mọ̀kúmọ̀kú ló máa jẹ́ níbi bẹ́ẹ̀ ni yóò sì máa jẹ́ bẹ́ẹ̀. lóòótọ́ ni sà. bàbá àgbọ́yé sà. kọ́lọ́n kó ṣàánú wa mi. sọ tòótọ́ àlùjọ̀nnú wa wọn ẹ̀ sì ṣẹ níbi ọlọ́run nílò wọn ló fi dá wọn ọlọ́run ò sì ní fúnra ara ẹ̀ ṣe ohun tí ó máa pa wá lára kò jù bẹ́ẹ̀ lọ. wọ́n béèrè ìbéèrè kan bí sà wọ́n ní a gbọ́ pé àwọn ẹ̀mí àbí àlùjọ̀nnú wọ́n máa ń bá ọ̀pọ̀ àwọn tó ń lò wọ́n ṣiṣẹ́ bí àpẹẹrẹ sà wọ́n ní wọ́n á máa bá wọn gbẹ̀bí aláboyún tí wọ́n ti kọ̀ ní ilé ìwòsàn hospital wọ́n á máa bá ẹni tí ó ní àrùn ìpèníjà ọpọlọ wọ́n á máa bá a tún orí ẹ̀ ṣe àbá ǹjẹ́ òtítọ́ ni èyí sà àbí irọ́ tó farajọ òtítọ́ ni sà? òtítọ́ ńlá gidi ni o òtítọ́ gidi ńlá tí mo dẹ̀ mọ̀ pé ìwọlé ẹlẹ́rìí fún bẹ́ẹ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ àǹjọ̀nú ò ń ṣe kò kéré nú ayé ṣáàjọ̀nù wá kéré nú ayé ni ṣùgbọ́n gbogbo àwọn tẹ́ rò pa àwọn ló kọlù àwọn kan ló kọlù wọn ẹlòmíín mú gbó orí ẹ̀ yìí ni ẹgbọ́ igbó ló yí ẹlòmíín lórí ẹlòmíín ṣe àṣìṣe ni fúnra ara ẹ̀ ṣùgbọ́n àwọn jínù wọ̀nyí nítorí wípé dókítà wà nínú wọn ìmọ̀ ìjìnlẹ̀ wọn sì gbòòrò àwọn àyè táwa ò dé àwọn kọjá bẹ́ẹ̀ má dé ṣàtúnṣe tó bá yẹ kán ṣe iṣẹ́ rere ẹ bá bínú sà dókítà wà nínú àwọn àlùjọ̀nnú. wọ́n pọ̀ kódà kọ́dí wà nínú wọn ibi tí èèyàn bá rìn mọ́ òun ló mọ bàbá kábíyèsí. láìpẹ́ yìí ọmọ wa kan lọ̀lú kan wá ti di nǹkan kan mọ́ lẹ́rù nǹkan dì mọ́ lẹ́rù wọn bá da dúró ń bẹ̀ lọ́hùn wọn bá ń sọ wípé nǹkan kan wà ní o kò dẹ̀ nímọ̀ nípa ẹ̀ ọlọ́run wa bá ṣe ó bá máa go gbẹ́rẹ́rẹ́rẹ́ lórí WhatsApp tíbẹ̀ yẹn ń lò pé ẹ jẹ́ gbà wọn bàbá wọn náà bánú ẹrù wọn òun mọ́ ó ṣe débẹ̀ ibi tó ti dé ìmọ̀ kí ni nǹkan òun ó bá kà ọ̀dà ta ló lè sáré bá wa lọ́bẹ̀ yẹn ẹ lọ bá wa. àbá. ìyá ìlàyà náà sábà rọ́pò mi náà lè jí ní. فقالوا إن سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا. àwọn àlùjọ̀nnú ló ń sọ̀rọ̀ yẹn wọn ò rí bẹ́ẹ̀ wọn èé ṣe kèfèrí Ọlọ́run táwọn náà bá rí ohun tó wà realistic wọn máa ń fọ́lọ́ ẹ̀ tó bá rí pé kinní yìí ẹ̀tọ́ ni wọ́n á sì tẹ̀lé wọ́n wá wò wọ́n ní pé ẹni yìí wọ́n parọ́ mẹ́ni yìí gbogbo nǹkan báyìí ló wà ní oṣù ẹ̀dọ́ wọn sì kó wá àwa sọ fún wọn pé wọ́n sì rẹ̀ yeah I will see this thing and I go sí tó jọ bẹ́ẹ̀ ayé má kò bá wà. àmín. orí yeye ní mògùn àìṣẹ̀ ló pọ̀ gbogbo ẹni tó ń gorí ẹ̀ léni kì í ṣe pé ó mọ̀ ń pa ẹ̀ gbogbo ẹni tó ní kọ́ lọ pa ó gbégbó wọn mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n bí ó ti ń bá wọn ṣe ìjì báàgì ó lọ òun fẹ́ lọ tọ̀ ẹ bá ń dúró báàgì òun ẹ̀ẹ́dẹ̀jọ́ ń lọ sí ẹjọ́ lọ Chicago wọn kó nǹkan sínú báàgì anú bá gbé dọ́wọ́n máa yanjú ẹ̀ òun òkú mọ̀ pé nǹkan kan wà ń bẹ̀ ṣé ẹ̀rí iṣẹ́ Ọlọ́run so wọ́n ní àǹfààní tí wọn ibi tí èèyàn bá mọ̀ nǹkan mọ́ ìkóra dúró ṣé pé ibi tí mo mọ̀ dére o kó dẹ̀ dúró mẹ́ kó má kọjá ayé ẹ̀ kọ́ ló ń kó ṣàánú. ẹ ṣeun bà mí túmọ̀ sí pé ibi tí orí mọ báyìí ní jẹ́ ọmọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ní kò sálùjọ̀nú bàbá ti kúrò lágbọ́nrin yẹn wọ́n ní àlùjọ̀nú wà o tó o bá ní ò sálùjọ̀nú wọ́n ní o kàn sí àwọn èmi kọ́ wọ́n ní o kàn sí àwọn oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń gbà á lò wọ́n bó o bá ṣe mọ̀ ọ́ lò sí ni àwọn kan máa tako àwọn tí wọ́n ń lo àwọn ẹ̀mí àbí tí wọ́n ń bẹ àwọn àlùjọ̀nú iṣẹ́ ẹnìkan wá ń béèrè mi pé ǹjẹ́ ọ̀nà yìí kì í ṣe ohun tó tako ti Ọlọ́run ṣá ǹjẹ́ rí wà fún. ẹ rí i pé mo ti sọ pé mi fẹ́ lọ nínú ẹ̀sìn púpọ̀ bẹ́ẹ̀ni ṣùgbọ́n ẹni tó bá tako ẹni tá a fún láǹfààní wípé kó máa lo àlùjọ̀nú tó dẹ̀ ń rí lò irú ẹni bá gbọ́dọ̀ dúró kó tako ẹni tí ń lo security tó kó bọn dání ó gbọ́dọ̀ dúró pé kí ló dé téèyàn kan máa mú ìbọn tó máa gbé léèyàn kan lọ tó máa ní kó dúró lẹ́nu géètì irú àwa nísìnyí lájọ àti kọ́lé àǹjọ̀nù ló ń ṣọ́lé wa wọ́n máa dúró standby ni wọ́n máa lẹ̀ka wa lọ́tún wọ́n máa lẹ̀ka wa lọ́sìn àwọn ọ̀rọ̀ àní àwa láàrin àwọn àǹjọ̀nù náà wà wájú ẹni bá bá rè wá àríre gbà ẹni bá bá bi wá àríbi gbà. ṣé mo sọ fún yín lẹ́ẹ̀kan wọ́n lọ lóní kó jẹ́rìí la bá wá bí bọ́ọ̀ bá ṣe ju èèyàn ní bọ̀tí nìyẹn. so kì í ṣe ẹ̀ṣẹ̀ téèyàn kan bá ní bọ́ǹbù lòún fi ń mú kan tẹ́ẹ̀dẹ̀ rí kó kú ẹ má dá lẹ́bi o
níṣẹ́ ni kẹ́ ẹ súnmọ́ pé irú bọ́ǹbù wo so kò ń ṣe ẹ̀ṣẹ̀ kéèyàn ní kápá láti lo àlùjọ̀nú ìdí tí ò ṣe ṣẹ̀ṣẹ̀ ni wípé ànábì wa Sùlẹ̀mánà alayhi salatu wassalam á kó gbogbo ẹ̀dí lọ́wọ́ àti màláìkà àtàlùjọ̀nú kí ló kàn lọ́hùn kí ló kàn ní pẹ́ nìkan ló nǹkan kan ṣó dọ́là ẹ̀kú ni ṣùgbọ́n ohun tó o bá bọ̀ má wàá sọ fún mi tiẹ̀ ṣé o nímọ̀ nípa ètò kẹ́kọ̀ọ́ ẹ̀ ẹ̀bùn bá ti wá kẹ́kọ̀ọ́ ẹ̀ má débẹ̀ o ẹ wo àwọn ajá búdọ̀gì náà fi ń ṣọ́ géètì yẹn náà kẹ́hìn wá nùn lára láì mọ̀ bọ́ ṣe ń ṣètò ẹ̀ àfọmọ yá ń lé o kó má jẹun gan ló máa ṣe púpọ̀ kó má jẹun gan ló máa ṣe púpá bẹ́kùn ṣe burú tó bí láyọ̀ ṣe burú tó yìí àwọn olówó ń lò wọ́n nù lé Saudi tọ́dẹ̀ yẹn ń ṣe fàájì ó wà káàkiri ó wà lóyìn ìbò náà gbogbo tó bá nímọ̀ ń pa ẹ̀ kì í ṣe ìwọ o láti lò ó tán bá ń jẹ́ bí idán o bí wọ́n bá lè fi ìbọn tàbí àdá tó fi jagun kèfèrí kan bẹ́ẹ̀ ni ẹ̀bá nálùjọ ọ̀nù tí ò fi ìbọn àtàdájà tí ògùn fi kèfèrí ti ṣẹ́ ó ti tàn ìsídà kó fẹnu jà kó o fi ìbọn jà kó o fàdá jà á ní ṣógun ṣẹ́ ẹ ó ti ṣẹ́ khalas oníkálukú máa bá tiẹ̀ lọ so àwa ò kọ ẹ̀yìn sí ẹni tó nímọ̀ láti fi ṣàǹfààní fẹ́ni kẹ́ni lórí ilẹ̀ alààyè ẹ rí pé tẹ bá ọ́fíìsì wa bá ṣe ń wo paralysis là ń wo oríṣiríṣi àrùn tí kì í ṣe pá wa là ń wò ó tó ṣe pá àwọn ẹ̀mí yìí ni àwọn ló máa analyse pé nǹkan báyìí ló kọlu báyìí nǹkan báyìí ló kọlu báyìí báwo làwọn ṣe báyìí náà ṣe máa ṣe ẹ̀mí àbádẹ́tún níyẹn kò dáa ẹ̀mí téèyàn wá ń takò yẹn tó wá ń tọ̀yàn sọ́nà tí ò ní jẹ́ kí nira pọ̀ pé ẹ tètè ṣe báyìí kó lè yà kánmọ́kánmọ́. ìdájọ́ wà lọ́wọ́ oníkálukú fúnra ẹ̀ bó máa rántí páyé tiẹ̀ ló wà ò wáyé ẹ̀yìn ẹlẹ́ni o tó bá gbáyé tiẹ̀ jùlẹ̀ tó bá lọ mú ayé ẹni ẹlẹ́ni sọ́wọ́ tó ń pé àfa làgbájá sọ pé pásítọ̀ làgbájá sọ pé òun fìyà jẹra ẹni bàbá òun fìyà jẹra ẹni. ayé tó ti ń bọ̀ látànà àti jẹta tí ó ṣe pé wáàsí kan ṣe tuntun mọ́ ohun tó ń wí láti jẹ ìdógún lọ́sì ń wídè ní ẹni máa parí apẹrẹ lọ́nà ẹni máa mọ̀nà sí àmọ̀nà sí ọ̀nà tí wọ́n bá wà yẹn òun lọ́nà lọ́dọ̀ tiẹ̀ kì í ṣọ́nà lọ́dọ̀ ẹlòmíì. àmọ́ pé adúpẹ́ ló ń fi wá mọ̀nà ẹlòmíì ṣe ń ṣọ́nà tiẹ̀ ńkọ́. ṣọlọ́run ò fi mọ̀nà. ṣọlọ́run ò fi mọ̀nà. lọ́nà tiẹ̀. ọmọ rẹ pé jọ́ ti dá wa ló ti dá gbogbo wa jùlẹ̀ bí ẹdìyẹ la rí inú àgọ́ Ọlọ́run bí ẹdìyẹ ni bẹ́ẹ̀dìyẹ kan bá mú àgbo tó bá ṣàkejì pa ẹni nà ẹdìyẹ yẹn kò ní torí ẹ̀ kò dá gbogbo ẹdìyẹ nu ẹ bá mọ bẹ ṣé wọ́n ti ṣẹlẹ̀ ìpa ẹ yọ síta ẹ lọ fi ṣe ráìsì ẹ̀tún fọ́n tó kù lọ́ka bá a ṣe níwájú Ọlọ́run nìyẹn rọ̀fà àbádọ́kún fọ́kọ̀ bàdé ẹ̀rọ̀jà àti bẹ́ẹ̀ ni. ẹlòmí katapila ẹlòmí dasun àwọn kan máa ṣọlá àwọn kan á sì máa jìyà máa ṣọmọ ọ̀dọ̀ làbẹ́ títí ayé máa fi dópin. Ọlọ́run ṣe sọ nìyẹn. so nípa bẹ́ẹ̀ ìmọ̀ òun ló dára jù láti mọ̀ kéèyàn mọ̀ báwo ni kíní ìṣerí báwo lè ṣe rí tí wọ́n bá ti mọ̀ èèyàn ní jọ́ta ẹ̀ ọmọ kan sọnù lọ́jọ́ òní ní àdúgbò wa ń bí wọ́n ti wá wọ́n rí èmi kàn tẹ́ sọ̀rọ̀ ní òun ní ẹ wá wọ lọ́wọ́ mo ní adẹ̀lẹ̀dé ibi tí ọ̀nà Ṣàgámù bẹ́ẹ̀ ká dẹ̀rọ ọmọ yẹn o àfa tí lọ́mọdé sà kọjá ní ojú títì pé òun fẹ́ kọjá wá. lọ́nà Ṣàgámù. agbára àṣẹ ọ̀rọ̀ ni má wí ni. ló fi jẹ́ pé kẹ́dà ọmọ ohun tí ó máa fẹ́ nu ara bàbá ẹ̀ yìí. agbára àṣẹ ọ̀rọ̀ ó le. ó ní agbára. kọlọ má ṣàṣàánú wa. àmín. mo kéde àwọn yẹn náà. ẹ ṣeun sà fáǹfààní ẹ̀yin tí ẹ gbọ́ lárúbáwá torí pé gbogbo àgbáyé ló ń wo ètò tá à ń ṣe yìí bàbá tú àyà alukoran kan fún wa a lè tú kéwú wájú wọn wọ́n ní Ọlọ́run sọ pé a mọ̀ gbé apá kan ga ju apá kan lọ Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ má wàá bínú sẹ́ni tó bá nímọ̀ jù ọ lọ tí wọn ò nímọ̀ nípa ẹ̀ èmi náà máa ń mú bọ̀tì bàbá máa ń mọ̀ tí wọ́n bá wo iṣẹ́ ni pé ọmọ yìí náà ọ̀dọ̀ mi ló ti mú kiri wọn ọ̀dẹ̀ fi bínú wọ́n dẹ̀ ń ṣàdúrà fún wa àwa náà dẹ̀ máa ń sọ pé a gbọ́ lẹ́nu bàbá wa ni bàbá yẹn sọ kinní kan jọ kan ẹ̀ ń bá ọ̀kín lẹ̀ ń bá sọ̀rọ̀ ẹ wá ń sọ wípé yàtọ̀ sí artificial irun ló lékè orí mo wá jókòó ọ̀rọ̀ yẹn ti yé bàbá bí mo ṣe sọ yẹn mo wá jókòó pé àgbà ò ní tán lórí ilẹ̀ ẹnìkan ní ẹ bá wa bí bàbá ǹjẹ́ àwọn tí wọ́n nímọ̀ nípa ẹ̀mí spiritualism tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí
wọ́n wá gbé èèyàn kan wá dìgbàdì wàrà sọ́dọ̀ bí wọ́n ti kọ lọ́sibítù wọ́n lẹ́mìí ti bọ́ lára ẹ̀ ṣáájú kan tó lọ sí. ẹ sà ǹjẹ́ torí pé àwọn onímọ̀ nípa ẹ̀mí ṣé wọ́n lè dá ẹ̀mí padà sí lára ṣó lè possible ṣó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sà. kò lè ṣẹlẹ̀ o ẹni tí ò bá ikú náà máa ń jí o àpérò náà máa ń jí bí ọba ti kú sẹ lè jí o nítorí pé ẹ̀mí bá ti jáde lọ òun lágbára ẹ̀mí lágbára àwọn èèyàn ṣùgbọ́n tẹ̀mí bá ti jáde lọ ẹ̀mí ò lè pẹ̀mí padà o. tẹ̀mí bá ti jáde lọ ẹ̀mí ò lè pe ẹ̀mí padà. ẹ̀mí ò lè pẹ̀mí padà ìyẹn ti lọ nìyẹn ó ti lọ ṣèṣẹ̀dá míì. nípò míì. ìyẹn ti lọ. ẹnìkan wá ń sọ pé mò ń tẹ̀lé Tóyìn bọ̀ látàárọ̀ mo ti gbọ́ pé àlùjọ̀nú wà àti gbà pé àlùjọ̀nú wà ó ní báwo ni àlùjọ̀nú tó máa ń sọ pé ó ń wọ ara èèyàn yẹn ó ní ẹ̀sà báwo ni àlùjọ̀nú yẹn ṣe ń wọ ara èèyàn àti pé kí làpẹẹrẹ tá a máa rí tá a fi máa mọ̀ pé ẹni àlùjọ̀nú wa rẹ̀ ó sì ń dà á láàmú. ẹ ṣe ṣàlùjọ̀nú ti ẹ̀ ráyè àti wọnú ara èèyàn àlùjọ̀nú èè wọ ara èèyàn. àlùjọ̀nú kì í wọ ara èèyàn. ṣé rí gbogbo ohun tẹ́ ẹ̀ bá ti rí kó wà generalize ní gbogbo àgbáyé kò exist. torí tí a bá débì kan wá ní àwọn kan ní wọn fẹ́ ṣe oríkì àbẹ́nìkan àlùjọ̀nú ló ń dà á láàmú. ooo bàbá ohun tó ṣe ẹnìyẹn lẹ yìí mọ̀ o. nǹkan tó ṣe ẹni yẹn gangan làwọn èèyàn mọ̀. àlùjọ̀nú èèwọ̀nú èèyàn kọ̀ọ̀kan wọ́n ẹ́bì jù yẹn lọ òrìṣà ló máa ń wọnú èèyàn. kí ni mo sọ. òrìṣà ló máa ń wọnú èèyàn kì í ṣàlùjọ̀nú. ẹ fẹ́ já fọ́gbà kìíní díẹ̀ ó mà ga o. àwọnú ẹ̀sìn o ẹlẹ́sìn o ṣùgbọ́n yà ṣe jẹ́ ìṣe analysis ṣé bí wọn bá lẹ́kọ̀ọ́ láyé wàhálà ni o. tí wọn bá ṣe kí ni. tí ò bá ti lẹ́kọ̀ọ́ láyé wàhálà ni. láàyè tá a wà yìí tí ẹ̀mí bá gbéyàn bíi gbà tó bá ṣubú wọ̀nà kan tẹ́ ẹ bá dìímú tẹ́ ẹ bá sọ̀rọ̀ tí ẹ fọ́ pa lára tó kọ̀ tí ò padà ẹ̀gún ló gun o ẹ̀gún òrìṣà ni o. kì í ṣe pé ẹ̀mí ló lò. ẹ bá tọwọ́ bọ̀ ju àtúbọ̀ máa fàya o ọmọ ẹ̀mí ò gbọ́n tí mo wí bẹ́ẹ̀ bá wọnú èjì tó di wípé ẹni yẹn kọ̀ kó padà ẹ ṣe kùrìsì ẹ ṣe gbóhùn tó yẹ kẹ́ ẹ wí síbẹ̀ náà ó sàn pé olúwa bọ́ọ̀ bà jẹ́ ẹlẹ́gùn ṣọ̀pọ̀nà lé wọn á máa rú kórì. wọ́n dẹ̀ ní ìbí á máa roni. nítorí wípé gbogbo téèyàn bá gbà láyé tó bá gba ẹ̀sìn kan tàbí tó bá gba ìṣẹ̀dá kan tàbí tó bá ṣe ìṣe kan tí ibi tó o ti gbà wá ló máa lọ wò wípé báwo ló ṣe ń ṣe ń bẹ̀. tí ò bá pẹ̀lú ìṣe wọn ìṣe ibi tí nǹkan ẹ ti ṣe é ló wà. ẹ gbọ́ ẹnìkan ti bí nígbà tí mo sọ̀rọ̀ yín bì kan lọ́dọ̀ àwọn ṣẹlẹ̀ ńkọ́ àwọn kérúbù ńkọ́ àwọn nǹkan kan ńkọ́ mo ní kó sọ fún mi ibi tí ṣẹlẹ̀ àti kérúbù ti ń bọ̀ ìṣẹ̀dá wọn ibi tí wọ́n ti gbà wá àti bó ṣe ń rí láti ibi tí wọ́n ti gbà wá. ṣùgbọ́n tí ìṣẹ̀dá yẹn tí wọ́n bá gba rúhí táwa gbà yìí tó wá lóhùn lọ́jọ́ méje wọ́n pè pé kó dáhùn òṣàlẹ wọn ló dé sí àwakọ o wọn bàbá tèmi kì í ṣe bẹ́ẹ̀ o. àwọn ọ̀rọ̀ ayé àwọn aráyè àwọnú ẹnìkan títí. ibo láyé wà. ibo láyé wà. àyè wà dà. ládùúgbò gbogbo ń kù yìí ẹni pé wọn láàárọ̀ òyìnbí wọn ẹni pé wọn lọ́sọ̀ òyìnbí wọn ọwọ́ ẹnìkan wá náà wọnú wọn jókòó síbẹ̀ títí jókòó ń bo. kẹ́mi múyàn body motivation lásán ni body motivation ni kọ́ máa kí èèyàn máa pe ẹ̀mí kó máa ṣe sànáhù kó wá wọ̀ lára ẹ̀ ó normal body motivation ni and it only lasts for 5 minutes maximum. pẹ̀lú 5. ó pẹ̀ jù torí èèyàn bá wú omi á jáde á sunkún á wò pé àyèwò ló ń wà yìí lẹ́yìn ìṣẹ́jú 5 gbọ́dọ̀ padà tí ó bá ti padà kọ́ lọ wo òrìṣà lé wọn o. olórìṣà ló máa ń dọ̀bálẹ̀ wọn nìkan nítorí ṣe wọn nìyẹn adágún tí wọn nìyẹn ohun tí wọ́n mọ̀ wọ́n mọ́ nìyẹn. ṣùgbọ́n tí èèyàn kan bá lọ́jọ́ méje tán lọ parójọ́ tì í tí èèyàn kan náà lọ́jọ́ 5 nínú ìjọ ẹ̀mí àwa ò mọ̀ yẹn o ṣùgbọ́n a ò ṣọ̀tá ẹ̀kọ́ tí a ò tí ì mọ̀ o bàbá wa rí lèmi ṣe ń sọ fẹ́ nìyẹn lọ́jọ́ náà mo ní jọ̀ọ́ bá mi sọ̀pìnlẹ̀ ohun tẹ́ ẹ gbà yìí
ibo lẹ ti gbà á. Ibo ló ti wá. Àwọn spirit tí àwa kẹ́kọ̀ọ́ nípa spirit àwọn ẹ̀mí àárí tó lè wọ ara èèyàn fún díndín kódà ọgbọ̀n ìṣẹ́jú kò sí tó lè dúró lára èèyàn ọgbọ̀n ìṣẹ́jú nítorí ara wa ò gbà wọ́n counterpart náà máa jẹ́ ẹ̀mí kan tí ń bẹ lára ẹ tẹ́lẹ̀ tó ń jẹ́ positive nínú system tó dẹ̀ ní side ẹ̀ tó ń jẹ́ negative ìmíì tó bá fẹ́ wọlé kí ló fẹ́ jẹ́ àjèjì ni ó máa yọ wọlé ni ó dẹ̀ gbọ́dọ̀ sáré jáde ṣùgbọ́n tí ò bá ti wá jáde tó bá wá lọ jókòó bẹ́ẹ̀ ìṣẹ̀dá ìṣe ìlú yín ló dé yẹn ìpìlẹ̀ ló dé yẹn a ní kán lọ wo ìṣàwo náà ń sìn kán lọ wo orí ikú náà ń bọ nílé wọn kán sì lọ tù kò sẹ́mi tó máa jókòó tí ìyàn ọjọ́ méje ọjọ́ mẹ́sàn-án ọjọ́ mẹ́wàá ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ẹlòmíràn ní ẹlòmíràn ó sì wà ní other side fún 41 days bàbá ẹ̀mí ò rí bẹ́ẹ̀ rárá torí kò sí tó fẹ́ fi ẹ́ ṣe ní ẹ lọ wò ó níbi tí ẹ̀kọ́ ẹ̀mí ti lágbára dé téèyàn bá ta bá bíùdì tó lè ṣe bẹ́ẹ̀ yóò sì máa jẹ́ ẹ̀yà òòṣà kan tó bá ti wá ń jẹ́ ẹ̀yà òòṣà kan á máa ṣe gbogbo dáhùn yìí nítorí pé àwọn òkú ríbi dé sí mọ́ ẹ̀sìn ti lé gbogbo wọn jùnù tó bá wá rí ààyè kan láti wọ̀ wọ́n sì máa ṣiṣẹ́ lọ́mẹ̀. kábíyèsí. jù bẹ́ẹ̀ lọ. àwọn ẹ̀mí tẹ̀ ń sọ yìí àwọn àlejò ìjó ṣeé ṣe kéèyàn rí wọn ìjà àwọn èèyàn kan máa ń rí wọn. ẹ ṣe àwọn ibi tó tún máa tún dá wà lálẹ́ díẹ̀ nìyẹn wọ́n ń rálùjọ nù wọ́n ń rí wọn. olóòtú bàbá wọ́n ń rálùjọ nù. bó bá ní wọn ò ń rí ààyè wa o láti wá ṣe kíni sà. kó yọjú ò ní yí lórí nǹkan kan ò ní ṣe ẹ́ wàá kan tún mẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ni sáwà ìpẹ́jọ́ ẹ kàn fún mi ní mọ́sáàlù kíní yẹn kí n kàn. bẹ́ẹ̀ bá ń rájẹ̀ báwo ni oṣù ní rálùjọ nù. ẹni tó ń rájẹ̀ ó yẹ kó lè rálùjọ nù. bàbá gbogbo kíní yóò rí bẹ́ẹ̀ ṣẹ́rí gbogbo tó bá dáa láyé wọ́n á fọwọ́ bò wọ́n ò fẹ́ súnmọ́ ni wọn ò rí bẹ́ẹ̀ a ṣe ń sọ yìí wọn ò fẹ́ adébẹ̀ ni nǹkan fẹ́ adébẹ̀ ní tán wọn ò fẹ́ kó débẹ̀ wọn ò fẹ́ kémi náà débẹ̀ wọ́n wá pín lẹ́ṣà sí ìdílé kankan àwọn yẹn wá gbà bí agbára wọ́n wá ń fẹ́ kó ohun tó lè mọ̀ ni má jẹ́ kẹ́nikẹ́ni tàn ẹ́ jẹ. tí wọ́n ń fọwọ́ bò yẹn táwọn. àní tó lè mọ̀ ní ìṣogún bàbá nìkan kò ń ṣogún bàbá ẹnìkan wà kẹ́kọ̀ọ́ wa mọ̀ wà á kẹ́kọ̀ọ́ wà á mọ̀ tó bá dẹ̀ ti mọ̀ ó ti jọ̀gá ẹ̀. ìmọ̀ spiritualism òun ni bàbá ń bá wa tọwọ́ bọ̀ ẹnìkan wá béèrè béèrè kan ó ní ǹjẹ́ gbogbo nǹkan làdúrà lè ṣe kí n tún wá mú kejì wá pé ṣé àdúrà máa pọ̀ ju béèrè wa lọ. òkè bí ẹni tó ń bẹ lọ́hùn mọ́tò ní ìsìn ẹ wá fún un níṣẹ́ kan pé kó lọ sà òun wá wò pé mo fẹ́ kí mọ́tò yẹn kó ti ń ba tó bá dé ni ó wá lọ sàbí kinní kan 13 million kinní kan ṣó lè torí bẹ́ẹ̀ pé ẹ pẹ́ǹdì ẹ̀ ilé ti pọ̀ jù. ẹ ṣe àdúrà a máa ń kẹ́kọ̀ọ́ àdúrà gbogbo gbà lọ́rọ̀ àdúrà náà ò rí bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ kọ́ lára àdúrà rí béèyàn ṣàdúrà láti ní lọ́dọ̀gún ọdún tí ò bá sí nínú tíìmù olóríire á kàn fàsìkò ṣòfò ni ẹ gbọ́ ẹ ní rí ewúrẹ́ láéláé kó máa gbélé tẹ erin ń gbé o kán máa wá fámílì ewúrẹ́ kán wá la bá nínú fámílì erin o ẹ̀ẹ́dẹ̀ ni máa wá òjòlá kẹlá bá láàyè ọ̀pọ̀lọ o bàbá kò jọra wọn odò òdì ṣùgbọ́n sísítẹ̀mù ọlọ́run ó ti manage problem tá a ní náà nìyẹn sísítẹ̀mù ọlọ́run ni wípé kí wọ kó dì mí mú kó fà mí sókè kémi kí n dì ẹ́ mú kó fà mí sókè sísítẹ̀mù yẹn lásán nìyẹn tó bá fa yá latif yá rahman yá múlíkù yá kudus tó òṣìṣẹ́ múlíkù tó òṣìṣẹ́ rahman tí kò sí rahman ní gbogbo ẹgbẹgbẹ ẹlẹ́yà ló máa ṣe. ó parí. ṣùgbọ́n tára bá ti mọ́ àánú á wá etí ọlọ́run ò di yá latif 1 million kí ló fẹ́ fi ṣe
ẹ̀sà tó kéré jù ní àbó pọ̀ jù sá. Ọ̀ bàbá ó pọ̀ jù. Ọlọ́run ò rí bẹ́ẹ̀. Kí ni kán máa irritate èmi? Kí ni tọ̀hún? Asabula, láyàyà, asabula. Ó ti tó bí 1 million. Ó fà lénìí, ó fà lọ́la, ó ní kí ló ṣe, ó ṣàánú ìṣẹ̀lẹ̀ ọ̀nà náà. Etí Ọlọ́run ò di. Bàbá tó bá máa gbọ́ ó ti gbọ́. Ìgbà tó pè mí pé interview wà, orúkọ kan ni mo ní mo grant ẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Kí n ti ní bàbá interview wà, kí ni mo grant ẹ̀, kó tún ní bàbá interview wà, mo grant ẹ̀, bàbá interview wà. Ṣé kò ní sú ẹ̀yin náà? Ọ̀gbẹ́ni ẹbẹ́ ẹni èlò jẹ́lẹ̀ kẹrin. Ọlọ́run ò rí bẹ́ẹ̀. Ìwọ ni kò move. Tó bá ṣe astaghfirullah, má padà síbẹ̀ ṣe ẹ mọ move kó máa lọ, kò ní ìdí 10. Ìyá Látìfù ó ti ṣẹyọ kan, bó tẹ̀ ìpá náà lásọ bẹ́ẹ̀. Ìyá Látìfù ti ṣe ẹ ti ṣẹyọ kan, move kó máa lọ. Ó wá jókòó sójú kan, ẹnìkan wà ní street. Ó ń wá bí gbogbo ìgbésí ayé ṣe máa dáa. Ẹnìkan jókòó, ó ń rọpọlọ bóun ṣe máa jẹ ní Saudi. Ẹnìkan ro bí tí Egypt ṣe máa bọ́ sí. Ẹnìkan ro ti Qatar. Ó wá jókòó sínú ilé. Kò dọ̀gba bẹ́ẹ̀ o. Àdúrà láìsí iṣẹ́. Ìdààmú lásán ni. Ìdààmú. Ẹ wò fún àná ìṣe wa tipẹ́. Yahoo ti wa tipẹ́. Tipẹ́. Wọ́n fà bẹ́ẹ̀ ẹlòmíì bá jókòó báyà sí Yahoo gbogbo ẹni tó wà ní sàkání ẹ̀wọ̀n ìṣẹ̀lẹ̀ mọ̀ fún Yahoo àwọn yín. Ó parí. Kọ́ máa ṣẹlẹ̀ yà. Ọmọ ẹgbà ògọ̀ ń lo ẹgbà báyìí. Ọ̀rọ̀ ìdíbúlẹ̀bùlẹ̀ báyìí o. Àbá ẹni yẹn ń bèrè pé kí la lè fi prevent àwọn àlùjọ̀nù táwọn fi ní wọnú wa. Ǹjẹ́ nǹkan kan wà tálùjọ̀nù ń bẹ̀rù? Torí mo rí pé ẹ ti ṣàlàyé ẹ̀ mọ́rọ̀ lẹ́nu. Ẹ rí pé mo sọ pé mi ì sọ gbogbo tí mo ń sọ mi ì sọ lórí religion. Tó bá pé mo sọ lórí religion, màá tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀. Màá dẹ̀ sọ ohun tó máa wí. Ṣùgbọ́n eré àtúnyẹ kó yé gbogbo wa pátápátá ká dára wa padà sọ́dọ̀ Ọlọ́run ká la wo àwọn nǹkan kan tí ò yé wa. Gbogbo wa dára wa padà sọ́dọ̀ Ọlọ́run. Kájọ lọ wo tí ò yé wa. Kí ni àwọn tí ò yé wa ni wípé ọba tó dá gbogbo ẹ̀dá pátápátá tó dẹ̀ nífẹ̀ẹ́ wa nígbà tó dá wa. Kí ni èrò ẹ̀ láti gbé nǹkan kan dìde tí ó máa ṣe wá lọ́ṣẹ́? Kábíyèsí. Tó bá jẹ́ pé I will on that aspect. Ṣùgbọ́n gba tó gbé wọn dìde tó dí gàgá tó ní káwa máa lọ bá wọn káwọn náà máa lọ bá wa yàtọ̀ sáwa tá a wá wọn. Báwo ló ṣe máa lọ tiẹ̀ tó máa ná cross wálé ni ẹ? Wọ́n lè cross wálé ni ẹ tó wọ́n náà mọ ojú ẹ̀rí kó tó cross sílé ni wọn. Bó o bá rin mùtàmùtà kò sẹ́ni máa mú ẹ ta. Ó nímọ̀ nípa ẹ̀mí. Ó dẹ̀ rìn bẹ́ẹ̀ ò fa nǹkan. Kí náà ń wá? Wọ́n ní ẹ fi ṣe nǹkan kan. Látijọ́ ti ń gbé àwọn tí àlùjọ̀nù kọlù wá sọ́dọ̀ wa bóyá la rí ẹyọ kan rí tí kì í ṣe pé òun ló wá wọn. Túmọ̀ sí pé èèyàn tún lè lọ ẹni tó lọ fọwọ́ rẹ̀ ìjálé agbọ́n. Olóòtú wọ́n gbé ọmọ kan wá ó ti ń ṣe lọ́fíìsì wa lẹ́nu. Àáfà tó ní náǹkàlì òòsà òun náà fún náǹkàlì wọn lórí ẹ̀rọ. Ó bá gbé yá aṣára ní dínú. Ó fà lóru àkọ́kọ́ orí ẹ̀wù jọyìn bóyá kó padà nígbòdo rẹ̀ lẹ́ẹ̀kejì kó kẹ́kọ̀ọ́ ń pa ẹ́ o. Ó ń wò bí wọ́n fẹ́ẹ̀ dé. Lọ́ba ṣe assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum yìí ló gbọ́gbẹ̀yìn o. Ẹ̀pà wọ́n ní ohun tádi tí bá gbọ́gbẹ̀yìn. Nígbà tó gbádùn ní sí wà lọ́fíìsì wa ó jẹ́ kan náà ọmọọṣẹ́ wa. Nígbà tó gbádùn tí a wò tán ó nígbà tó gbá assalamu alaikum oníṣòwò dàbẹ̀ ní pé kí wọ́n rọ́ àgbà. Wọ́n rọ́ àgbà. Ó ní òun á ń dáhùn sálámù ẹ̀ nínú ara wọn. Wọ́n ti fi wúbà dí létí. Kábíyèsí Olódùmarè. Torí kò kẹ́kọ̀ọ́ ẹ̀ ni. Torí kò ẹ wo tẹ́ sẹ́ẹ̀tì kalẹ̀ nísìnyí. Kí nǹkan tó rí pé àbá ìgbé kíní sétí. Ẹwẹ́ tí ò yẹ kó débẹ̀ lẹ́ẹ̀kan tó la débẹ̀. Ṣé kò tètè òun? Wọ́n ti ṣẹra wọn lápá abẹ́yẹ bẹ́ẹ̀ yẹn. Bí o gbà ṣe rí nìyẹn. Bílẹ̀ ṣe rí nìyẹn. Kábíyèsí ètò ní. Ohun tó bá mọ òmọ́ ni gbàgbé ẹ̀ má dẹ̀ bọ́ sínú ẹ̀. Ó wá gbéra gírí bàjá onímú kọ́kọ́rọ́ mọ́tò mi wá láìsí kó jẹ́ díráìfà. Ó bá kọlu fẹ́ǹsì mo jẹ̀bi. Wọ́n á ní kí ló dé tó mú kí ìfún. Wọ́n á ní o ṣe mú kí ìfún owó òun béèrè pé ṣé ó mọ̀ wá. Nígbà tí kì í ṣe pé ó wà lánàá kó wà ń jẹta. Ẹni tó bá mọ nǹkan
òun la máa ń gbé fún. Tó bá kọ̀rọ̀ ẹ rí pé tó bá jẹ́ pé ọ̀rọ̀ báwo lẹ ṣe ṣàlùwàlá báwo lẹ ṣe ṣe pé ní bá yín dá sí lóòótọ́ ni mo kéwú ṣùgbọ́n aspect àwọn tí wọ́n ní mímọ̀ ń pa ẹ̀ wọ́n ọ̀dẹ̀ dúró tó ń tẹ̀síwájú lọ ni. tó ṣe jẹ́ pé aspect ibi tẹ wà spiritualism gẹ́gẹ́ bí ọ̀nà spiritualism tá a wà yìí o bàbá Akira nílùú Ẹ̀gbá yẹn lọ́jà àánú wa. àbí. So a ti kó àwọn ọmọ tó pọ̀ tó bá fún ẹ ní náǹkà yìí kó wá àwọn tó mọ̀ ń gba ẹ̀kan bá ẹ wo àbá kan gbé náǹkà lè kàn wá ó náà àlùjọ̀nú yẹn ti kú wọn àlùjọ̀nú wo ló kú àlùjọ̀nú òun kú. Bàbá ẹ ti rí ọkàn mi tó ní mo fẹ́ béèrè ẹ̀ pé àlùjọ̀nú tó ní orúkọ yẹn ó náà ló ti kú wọn àlùjọ̀nú òkú ẹni tó mọ ohun tó ń sàpẹ̀lú àlùjọ̀nú yẹn ni ò sí mọ́. tíra tí wọ́n sì rí tó fẹ́ máa lásà yìí bóyá orí àpótí odó òròkò ló yẹ kó o jókòó tí ó lọ jókòó sórí kúṣì ìṣíà ó tán ó ṣẹlẹ́yà ó parí. ó ṣẹlẹ́yà. àwọn tó máa ń wà ń bẹ̀ nìyẹn. ìdí tèmi fi máa ń sọ fún gbogbo àwọn èèyàn pé gbogbo ẹni ó kéwú kọ́ làáfà bẹ́ẹ̀ gbogbo àáfà tó mọ kéwú kọ́ ló mọ lọ́hùn. ihun téèyàn ò bá mọ̀ kò mọ̀ ni kórí ó tóbi gbẹ̀ǹdì báyìí kọ́ lọ́gbọ́n táítù àti àpọ́nlé ni wọ́n ń pè ní headboy torí kò sẹ́ni tí ò ní orí lára. kú bàbá ní àlùjọ̀nú kì í kú gbogbo àwa àáfà kéékèèké àtàáfà gbẹ̀ǹdì míì náà. akẹ́rẹ́ wọn látúndé kan tíra yìí ní nígbàsá wá dé wọn ní mọ̀ díẹ̀ kó tó sà ẹnìkan náà wọn dáhùn sálámọ̀ fún yẹn etí ẹ̀ di ni o. ó wà láyé ọmọ fẹ́ gbọ́rọ̀ ẹnu ẹ̀ á ṣàlàyé fún wọn. ẹtí ẹ̀ ò tiẹ̀ di kò rí nǹkan kò gbọ́ orí nǹkan kan mọ́ ni ó ti wọnú ayé inú ayé kejì sálámà wọn pọ̀ ju tiẹ̀ lọ ó dẹ̀ rò pé òun dáhùn wàlẹ́kùn sàlámù yẹn ló wí lọ́fíìsì wa wàlẹ́kùn sàlámù òun ò pọ́n ìdáhùn dáadáa kò lè òkè tó wàlẹ́kùn sàlámù wàlẹ́kùn kí ló dé tó bá gbọ́ tẹ̀ bá wà ká kura nìkan yẹn á tún dé sí i. Lọ́gbọ̀n ọdún bíláì mi náà ṣe ìdáni rọ̀jìmì bísímíláì wàlẹ́kùn sàlámù. ó parí wọ́n tún rìpíìtì ẹ̀ sí létí bá ṣe ń béèrè ìbéèrè lọ tí bàbá ń dáhùn ẹ rí i pé kò lé kókókó sọ̀rọ̀ ń pa ẹ̀mí irọ́ ló ń jẹ́ òun ni bàbá ń mú fún wa wọ́n tún ń ṣẹ̀fẹ̀ kó lè yé wa ká lè digest ẹ̀ into our cerebrum and cerebellum medulla oblongata ló ń jẹ́ bẹ́ẹ̀ làákàyè ní Yorùbá fáǹfààní ẹni tí ò gbọ́ eléyìí tí mo bí. bàbá tá a bá wá lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ onímọ̀ yálà àwọn tí wọ́n ń lo sáyẹ́ǹsì Yorùbá bíi ti ọmọ ọ̀dọ̀ àgbà mo máa ń fẹ́ kó jẹ́ pé báwọn èèyàn ṣe ń wò yín látàárọ̀ yìí kí wọ́n jẹ àǹfààní bí ojú ẹyọ kan ṣo lọ. ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó máa ń bí mí ní eléyìí ni mi ò máa ń fi nǹkan lẹ̀ nítorí ìdí pàtàkì ni wípé ẹni tó ṣe ìrèké tó gbé lọ sí agbo afọ́jú appetizer ló tún dálẹ̀ tí ò bá rí nǹkan míì tó kánú láti fún wọn wọ́n á stress ara wọn láti jomi ìrèké mu ṣùgbọ́n láàrin ìṣẹ́jú márùn-ún ibi ni àtúndé ohun tí wọ́n fẹ́ nǹkan lèmi fẹ́ kábíyèsí ohun tí lè fẹ́ nǹkan ni wọ́n fẹ́ àǹfààní tá a fún wọn ni pé ẹni bá ní ohun tó fẹ́ kó tẹ̀sí ẹ̀ sọ́dọ̀ yín tó bá ti tẹ̀sí ẹ̀ wá àwàdà ló wà sọ pé lọ́ọ́ ṣe nǹkan báyìí ìyẹn dáa ju ká ní ẹ lọ ṣe oògùn tá a bá fowó rà ẹ̀yìn àmù ló ń gbé wọ́n máa gbé sẹ́yìn àmù ní ádìyẹyẹ bí paracetamol ṣe lẹ́ẹ̀sì tó yẹn àwọn yọwó kúrò lórí ẹ̀ o yọwó ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn yọwó kúrò bẹ́ẹ̀ ni owó ẹ̀ wà bẹ́ẹ̀ so ẹ̀tọ́ ni ẹni tó bá ní nǹkan tí ń ṣe kó fọwọ́dẹ̀ sọ́dọ̀ yín ẹ̀yẹn fọwọ́dẹ̀ sáwà àwa ṣe báyìí pé báyìí ni ẹ lọ ṣe. níbi tẹ́ ẹ dé yẹn sà mo fẹ́ béèrè kan kó jẹ́ general question èyíkéyìí àrùn tí bá ń ṣe àwọn èèyàn káàkiri àgbáyé torí pé ẹlòmíà máa sọ pé àfikọ́ tó rù wá Nàìjíríà ìjó ṣeé ṣe àwọn tó wà nílùú òyìnbó tí nǹkan ń ṣe nílùú òyìnbó yálà àìsàn kan ló yan wọ́n lẹ́nu ohun tí ò bá wù kó máa ṣẹlẹ̀ sáwọn aráàlú òyìnbó àtàwọn tó máa wò wá lórí fọ́nrán ìjó òògùn ẹ̀ wà sà. kò sí nǹkan kan tí ò lo oògùn olóòtú béèyàn bá irin dé bẹ́ẹ̀ ni pé nǹkan kan ò lo oògùn rọ ni kò sí tí ò lo oògùn ìmọ̀ tí wọ́n bá ti rìn dé bẹ́ẹ̀ èèyàn aró oògùn èèyàn rọ́mọ bí ni nǹkan kan ń ṣèyàn ni ìgbà ni awo ni tó bá ti fi lọ ẹni tó
tó lẹ́tọ̀ọ́ sí ìtọ́jú ẹ̀ olóòtú arọ́nà àbáyọ. arọ́nà àbáyọ. àwa ṣe ń gbéyàn wá láti ìlú òyìnbó ó ní mẹ́mí ní ọ olóòtú àwa ńlá dìlífà aṣẹ́ fún yàn lu òyìnbó. ó yé mi. àwọn máa gbé wá fún ẹ wọ́n máa fẹ́ lò àníkàn mu wá. ẹ̀sà mo fẹ́ kékeré ìpínlẹ̀ sáwọn èèyàn àwọn tó wà ń lu òyìnbó tí nǹkan ń ṣe sà ó ní ìyíkéyìí àrùn kò dìgbà tẹ́ bá débẹ̀ pé wọ́n á mú o fún ẹ wọ́n á dìde. gbogbo bẹ̀rẹ̀ la lè lọ o kò sí bá a lè lọ àti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o láti 1999 láti kúrò Nàìjíríà. àwa ti ẹ̀gbọ́n ọ̀kan pé bàbá yẹn bí tọ́lọ́run kẹ́wọ̀n ẹ̀ ń lọ wo bọ́ọ̀lù lu òyìnbó. àánú Ọlọ́run ni o ṣùgbọ́n ọwọ́ ṣẹ̀ ń di pé à ń pé kó máa bọ̀ owó tó máa fi flight náà ti pọ̀ gbọ́n fi 1.8 million tó fi wálé tí wọ́n dẹ̀ fẹ́ wá ṣe ju bí 200 300 lọ àti wéèsì owó ẹ̀. ẹ pé aga mọ́rígà agogaduli lórí ti gàgà ẹgbà ẹ bá mú lọ fún lágbájá. àwọn yẹn fast ju DHL lọ. bàbá àánú Ọlọ́run ni. kò ní fi wálẹ̀ o. àánú Ọlọ́run ni. kò ní fi yílẹ̀ lágbára Ọlọ́run. wọ́n á sì mú lé àlàmú wọ́n bá gbé fún ẹ rí o. láàárẹ̀ gbé nǹkan lẹ́yìn máa bọ̀ àwọn adé pé wa àwọn adé sọ bó ṣe máa lò. ó ti tán. kábíyèsí Olódùmarè. wọ́n ní iná lálùjọ ọ̀nù kò dá kọ́ lọ́rọ̀ àní àkódá. yọjú kó wá fọ́ọ̀tì àlùjọ ọ̀nù wá fún wa wá fọ́ọ̀tì wá. ẹ̀yin tẹ́ ẹ lálùjọ̀nù ò da tẹ́ ẹ náwọn tó ń lu ẹ̀mí ò da bàbá ti ju question rẹ̀ wọ́n ní ó yá yọjú kó wá fọ́ọ̀tì àṣìṣe àlùjọ̀nù tí ò fi dá wọn ní òwò àwa fún bàbá náà máa tírìtì yẹn láyé ọ̀tọ̀. bàbá mo wá fẹ́ béèrè kan sà ìjẹ́ àwọn èèyàn lè wá sí ọ́fíìsì yín tí wọ́n bá fẹ́ rí yín sà. torí pé èrò ibẹ̀ máa ń busy sọ̀nà appointment yẹn so ọ̀pọ̀lọpọ̀ tó máa ń wá náà tí wọ́n ń ráyè rí wa ó máa ń dùn wọ́n láti máa ń sọ fún wọn pé tó bá ń bọ̀ ní Aláùjálá spiritual clinic nígbà àkọ́kọ́ ṣàṣe sùúrù o lè má náǹfààní láti rí wọn dáadé but it's for sure péjọ tó bá fún ẹ wàá rí wa nítorí pé ẹ̀mí náà là ń lò ohun tí wọn bá dẹ̀ ń lò tó ń lò nílòkulò kò lè enjoy ẹ nature ni o so àfikún jẹ́ kí nature kó ṣiṣẹ́ tiẹ̀ náà o tó ti yé so ibi tá a ti ń dá new customer a máa ṣe 16 and 15 kan láǹdá ló ń padì ẹni pé kò ṣiṣẹ́ kékeré kò easy good customer tún wà wọ́n tún wá for reality o ó sì ń ṣe bẹ̀bẹ̀ wọ́n ń ṣe bẹ̀bẹ̀. àdúpẹ́ tó gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí nílé lóko káàkiri àgbáyé níbi tẹ́ ti ń wò mí ọ̀rọ̀ yín bàbá ti sọ kalẹ̀ ìbéèrè tẹ́ bá ní ẹ fi ránṣẹ́ sí wa àwòbá yín béèrè lọ́wọ́ wọn ẹni tó bá fẹ́ rí wọn kì í ṣe ti gbéraga o bàbá máa ń bízì torí kó lè da kẹ́yìn náà lè jàǹfààní wọn láti wá bá wọn nílé mobile interview lélẹ́yìí Adágúnjà kì í ṣe ẹni tí ọkàn rí ẹni a o ẹ lè rí wọn ẹni a o mo fẹ́ kẹ́ bá mi dá orúkọ yín lẹ́ẹ̀kan sí. Alhaji Maruf Salahuddin Abolade ọmọ bíbí inú Adágúnjà lèmi olúborí àdínì gbogbo Ẹ̀gbá land pátápátá. láwùrà ẹ ṣeun bàbá gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nǹkan kan ò ní ṣe ti yín ẹsẹ̀ tẹ́ fi jókòó ọwọ́ tẹ́ máa fi type tẹ́ máa fi comment ọwọ́ náà ò ní rọ èmi lè jẹ́ yín lẹ́ẹ̀kan sí Adéyínká Àyìndé ọmọ ìyá ilépo lọ́jà gbàǹgbà lórúkọ tèmi ń jẹ́ akérèfínú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ ọlọ́run lọ́ba ọlọ́rọ̀ ó kàn fi àwa ṣe advocate ọ̀rọ̀ ni o àní wàrà wa tì á tún mọ pàdé lọ́jọ́ iwájú ó dìgbà.